Mo dé padà. Ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ má bínú. Bó ṣe wá kì í ṣe pé àbí kankan ẹ mọ̀ pa máa ń sọ fún yín wípé kò sí dátà tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀. A dúpẹ́ lọ́wọ́ yín, dátà tọmọ lẹ́nu òun ló kọ́ sí ti ẹ fi pé ẹ rí wa mọ́ lórí ètò. Bẹ́ẹ̀ ni dátà mi tán, bẹ́ẹ̀ ni dátà mi tán, àwa ní ká ṣe kékeré. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí mo ṣe ń bá a lọ lẹ́ẹ̀kan mo sọ fún yín, gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀pọ́ọ̀tì wa fún ètò tá à ń ṣe nígbà gbogbo ẹ lè ràn wá lọ́wọ́ pẹ̀lú anything tẹ́ bá fẹ́ ṣe fún wa. Ẹ jọ̀ọ́ alẹ́ azan àbí alẹ́ uzain alẹ́ uzan mo kí yín. Tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ ẹ lè pè wá sórí 082 83 89 25 58 082 83 89 25 58. Bẹ́ẹ̀ ni ẹ lè fẹ́ ṣe dátà fún wa àbí ẹ lè fẹ́ bá láti sọ̀pọ́ọ̀tì wa fún àwọn nǹkan tá a la fẹ́ rà àbí láti sọ̀pọ́ọ̀tì wa ní gbogbo ìgbà fún ètò wa lórí ètò wa. Ó pè wá náà wà bẹ́ẹ̀, láti subscribe YouTube wa náà òun náà wà bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ní láti fún wa dátà ló tọ́ mọ́ lẹ́nu, ìdí tẹ̀sí gbọ́ wa mọ́lẹ̀ kan nìyẹn. Tọ́ ẹ wá obi tí orílẹ̀-èdè yìí wá sún wa dé, ẹ wo bí ibi tó orílẹ̀-èdè yìí wọ́ wa dé. Ǹjẹ́ ṣé bó ṣe yẹ kó máa rí leléyìí? Ǹjẹ́ ṣé bó ṣe yẹ kó máa jẹ́ gangan leléyìí? Gbogbo àwọn nǹkan yìí ó ṣe pàtàkì ló jẹ́ pé láti jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe. Torí ẹ̀ la fi pariwo lọ́tùn lósì fún gbogbo wa. Ẹ jẹ́ ká mọ tá a bá ṣe, ẹ má jẹ́ ká fi kàn parọ́ fúnra wa. Torí mo rọ̀ yín, mo bẹ̀ yín nígbà gbogbo. Bẹ́ẹ̀ ni ẹ̀yin brothers mi pátápátá gbogbo yín ni mo rọ̀. Ẹ wò ó, ibi tí orílẹ̀-èdè yìí wá kọjú sí òun ló ń jẹ́ kàyéfì fún mi. Gbogbo àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí pariwo kiri, gbogbo àwọn èèyàn ló ń ká lára káàkiri, gbogbo àwọn èèyàn ni kò yé mọ̀ pé bo ló ń lọ. Irú ìjọba àwo ló tún le ju ti Buhari lọ yìí gangan. Àsìkò Buhari gò wá le tó léyìí. Ǹjẹ́ kí ló dé? Kí ló fà á? Báwo ló ṣe rí báyìí tí gbogbo ẹ̀ fi wá di nǹkan tá a máa sọ báyìí? Ẹ gbọ́ mi yé? Àbí k'Ọlọ́run Elédùmarè kó ṣàánú wa lé lórí. Nǹkan tá a sọ yìí nǹkan tó ṣe pàtàkì pé èmi àti yín ni. Ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò. Ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò. Torí ọ̀rọ̀ yìí kìí ṣe ọ̀rọ̀ pé bóyá à ń ṣe ojú ṣáájú kankan. Ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Níbo la bá yàrá já sí? Mo kí bàbá mi Adédọ̀kun, mo kí yín. Táíwò, mo kí yín. Ẹ kú ọjọ́ méjì mẹ́ta. Gbogbo àwọn nǹkan yìí ó ń jẹ́ nǹkan tó jẹ́ pé kò dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nú. Ó ń jẹ́ nǹkan tó ṣe pé inú àwọn èèyàn ò dùn bí orílẹ̀-èdè yìí ṣe ń lọ. Orílẹ̀-èdè Nàìjíríà ó ti wá mẹ́hẹ̀ débi pé ǹjẹ́ kí la fẹ́ ṣe sí gangan? Ǹjẹ́ sábà ṣe máa bá a lọ nìyí? Ǹjẹ́ ṣé bórílẹ̀-èdè yìí ṣe máa lọ leléyìí? Gbogbo àwọn èèyàn pátá ló complain. Gbogbo nǹkan ti wá dorí kodò. Gbogbo nǹkan ò tẹ̀síwájú mọ́. Gbogbo nǹkan ti wá di yẹpẹrẹ tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Torí ẹ̀ la fi pe ìpè ní gbogbo ìgbà wípé orílẹ̀-èdè wa ó ṣe kókó. Mo kí Mr. Oríyọmí.
adá ẹ̀gbọ́n ni ọ̀rọ̀ program tá a ṣe lọ́sàn-án lẹ́bìrì lórí ẹ̀yẹ Mr. Oríyọmí ẹni tá a dá láti ara mọ̀ adá amọ̀ ẹ̀gbọ́n adá amọ̀ adá látara mọ̀ ni kò sí òyìnbó tó gbọ́ ẹ tó fẹ́ gbé mi lọ síbẹ̀ tẹ́ bá lọ wo àwọn program tí mo ṣe lọ́sàn-án èmi ti sọ pé ilẹ̀ wa tá a wà ilẹ̀ yìí lọ́lọ́run ọba kọ́kọ́ dá Yorùbá lọ́lọ́run ọba kọ́kọ́ dá èdè Yorùbá la kọ́kọ́ sọ ẹ̀gbọ́n ní èdè Yorùbá ní àkọ́kọ́ sọ ìwà síta kọ́kọ́ wù nígbà yẹn tá a fi tẹríba tó bá fi wà tá a fi ń wù ìwà dọ̀bálẹ̀ ilẹ̀ Yorùbá ni àwa la kọ́kọ́ mọ Ọlọ́run ẹ má jẹ́ ká lọ síbẹ̀ torí pé àsìkò ìwà fún wa lórí ọ̀rọ̀ part 2 nǹkan tí gbogbo wa lọ́sàn à ń ṣe finance púpọ̀ òun la sọ pé kẹ́ ẹ máa kó wa kí ẹ máa ràn wá lọ́wọ́ ní gbogbo ìgbà láti rí pé support wa lórí àwọn ìrìn àjò àbí lórí dátà ni àbáwọn system tá a máa fi máa wo ọ̀pọ̀lọpọ̀ kankan tí ẹ máa fi rí wa kétékété láti rí pé a gbé àwọn nǹkan tá a bá rí yẹn a gbé sẹ́gbẹ̀ẹ́ ara wa báyìí tí a máa fi ẹ̀ fún yín gbogbo àwọn nǹkan yìí òun ni a gbìyànjú àti ṣe fún yín ẹ bó rọ̀ yín mo bẹ̀ yín tí ẹ bá wà láti support wa àwọn náà ń bẹ lọ́wọ́ kọ́ lọ́wọ́ bọba láàánú kó máa bá a pèsè fún yín gbogbo ìgbà ẹ wò ó lórí ọ̀rọ̀ tí mò ń sọ lọ nígbà tí mo fẹ́ wọ Kotonu níjẹ̀rin ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi nígbà tá a fẹ́ ṣẹ́ owó ìgbà tí a fẹ́ ṣẹ́ owó yìí ó lágbára púpọ̀ ẹ̀yin brothers mi a fẹ́ ṣe 10,000 pé bóyá ká ṣe fi wọ mọ́tò dọ́rùn òun la fi gba 5,000 sẹ́fà àti wọn ayé owó Nàìjíríà ti bàjẹ́ Nàìjíríà wá dorí kodò gẹ́gẹ́ bó ṣe sọ lẹ́ẹ̀kan pé ìyẹn kéré o àwọn mọ́tò ní 3,000 dénú Kotonu láti Bẹ̀nẹ̀ dé Kotonu ìgbà tá a dé Kotonu a tún gbọ́kadà láti ibìkan sí ibìkan lásán 1,000 sẹ́fà ni that's 2,000 naira owó Nàìjíríà ìyẹn kan àwa débi tá a dé sí torí pé mo gbàgbé brush tí mo fi fọnu sílé mo bá rẹ́ni tó kiri brush lọ mo bá pè é mo tẹ̀ ní kó wá bá mi sọ èdè sí nígbà tí ò gbọ́ èdè mi mo fẹ́ ra brush ó ní 600 sẹ́fà ni 600 sẹ́fà báwo mo ní kí wọ́n tó wá bá mi béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n bá mi béèrè lọ́wọ́ ẹ̀ mo ní ṣe bí 100 naira náà ń tà ní Nàìjíríà ó ní bẹ́ẹ̀ ni 100 naira làwọn rà ní Nàìjíríà káwọn tó kó wọlé ńkọ́ mo wá sọ pé sọ mọ iye tí 600 sẹ́fà jẹ́ ní owó Nàìjíríà ó jẹ́ 1,200 ní owó Nàìjíríà jẹ́ lórí brush 100 naira báwo láyé Nàìjíríà ṣe wá dorí kodò báyìí ẹ wo tí mo ń sọ o a lè kówó lọ síbẹ̀ yẹn mọ́ láti la fẹ́ lọ ṣe business pa fẹ́ lọ rà kan wálé kò ṣeé ṣe ṣé ẹ rí mo bẹ́ẹ̀ sọ pé ibẹ̀ yẹn pè kéèyàn lọ ṣiṣẹ́ kéèyàn ní business yẹ kó wá make owó kó wá kó owó bẹ̀ kó ṣe atọ́hùn kó ṣe di náírà kó bá bọ̀ lé òun ó pè gẹ́gẹ́ bí pé èèyàn lọ sí Amẹ́ríkà ni torí owó Nàìjíríà ti dáhùn ní gbogbo àjọ àgbáyé owó Nàìjíríà ti di rúdurùdu ní gbogbo àjọ àgbáyé owó Nàìjíríà ó ṣe owó táwọn èèyàn máa tẹ̀lé mọ́ owó Nàìjíríà ti wá dẹni yẹpẹrẹ láwùjọ àgbáyé báyìí ìjẹ́ irú orílẹ̀-èdè wo gẹ́gẹ́ la wà gẹ́gẹ́ ìjẹ́ sórílẹ̀-èdè yìí lè máa tẹ̀síwájú lọ láéláé báwo lórílẹ̀-èdè yìí ṣe rí báyìí torí ẹ̀ mo fẹ́ ká jọ gbé yẹ̀wò nígbà tí àwọn nǹkan tó wà lọ́hùn ti wọ́n gangan tó jẹ́ pé gbà tẹ́mi àtìyàwó mi ń lọ 120 là ń ṣẹ́ la fi ń gba 1,000 sẹ́fà 120 naira ìgbà kan ó tún di 325 tí mo bá kó 300,000 lọ sí Kotonu mo máa rí i pé
1 million plus server ni mo máa ní. Gbogbo ẹ̀ ti wá di rúdurùdu, gbogbo ẹ̀ ti di rádaràda torí tí mo bá lọ lọ́dún náà lọ́hùn mo máa ń dàbí olówó ni, olówó ìlú wọn. Nínú àwọn olówó ìlú Kòtónú èmi náà wà nínú wọn. Ẹ gbọ́ pẹ̀lú owó tí mo kó dání yẹn, gbogbo nǹkan yìí ti wá mẹ́hẹ̀. Torí ẹ̀ la ṣe pe gbogbo aṣákíyèsí, la ṣe sọ àwọn pe orílẹ̀-èdè wa, à ń pèpè àwọn èèyàn ń bínú. Gbogbo ẹ̀yin tẹ́ pariwo Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ ni wọ́n ti wà ń bẹ̀ báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ tẹ̀ka wọ́n mà ti wà ń bẹ̀. Ǹjẹ́ nínú Buhari àti bàbá Bọ́lá Ahmed Tinubu èwo ló wá sàn báyìí? Eléyìí tó wà láyé tẹ́ bá wò ó, nígbà tí bàbá Buhari wà ń bẹ̀, à sọ pé nǹkan le, ó ń ta wá lórí gogogo. Àbẹ́ẹ̀rí tẹ́ bá wá wò dáadáa nígbà náà lọ́hùn, èló ni dọ́là? 350, 360, a tún wá sí 200. Èló ni nísìnyí gangan? Ǹjẹ́ gbogbo yín gbé yẹ̀wò? Dọ́là ti di, ẹ bá mi sí láti 360 yẹn nígbà tí bàbá mi Tinubu wọbẹ̀, ẹ̀rí iye tó dì 1000 plus 1003 something ní nísìnyí ni wọ́n ń ṣe. Ẹjọ́ èló lè po nígbà tí Buhari máa filẹ̀? Gbogbo àwọn nǹkan yìí mi rò bẹ́ẹ̀ wá nǹkan ṣe sí. Ẹ̀rọ wọ́n sọ pé ó máa tọ́pù tó tọ́ àti rí kó tọ́pù, ó wá tọ́pà, ó tọ́pà less, ó tọ́ less. Ẹ ló máa lé, ó ti wá lé àlejò débi pé àwọn èèyàn fún ara wọn gbádùn ara wọn mọ́. Ọ̀pọ̀ èèyàn ló ti di ẹni tó ti para rẹ̀. Ọ̀pọ̀ èèyàn ló ń ronú kú lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Ìjẹ́rù gbésí ayé wo la wá lò nínú Nàìjíríà gangan? Ǹjẹ́ ṣé Nàìjíríà tó yẹ ká wà láwà yìí? Irú orílẹ̀-èdè wo gangan wá leléyìí? Torí gbogbo nǹkan tá à ń sọ yìí, mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí òye ló pọ̀. Ẹ gbọ́ mi yé? Ọ̀rọ̀ tí mò ń sọ, ọ̀rọ̀ tó ṣe kókó fún èmi àti yín, tó ṣe pàtàkì fún wa. Èló ló ń ta oúnjẹ? Wọ́n ní sìmẹ́ǹtì máa wálẹ̀ níṣẹ́ ló wọ́n sí. Ẹ gbọ́, ráìsì ti wá di 60 something thousand. Ẹ dá mi lóhùn. Irú orílẹ̀-èdè wo la wà tẹ́ ń bebi pa wá, tó jẹ́ pàwà tálíkà nìkan lẹ̀ ń bebi pa? Gbogbo ẹ̀yin labour tẹ́ sọ̀rọ̀, tẹ́ lẹ fẹ́ ṣe meeting, ẹ máa bá wa jáde, ẹ máa protest. Ẹ gbowó tẹ́ ẹ dákẹ́ ni. Tí ẹ bá gbowó, ẹ ní dákẹ́. Ẹ lẹ́ máa jáde, ẹ máa fún wọn nígbà báyìí. Ojú yín ti já, ṣé bẹ́ẹ̀ ti dákẹ́ ẹnu yín nígbà tán ti kówó fún yín? Kò wá tán yín bí? Gbogbo nǹkan láyé téèyàn ẹ̀dá bá ṣe, gbogbo ẹ̀ ló máa kẹ́sìn ẹ̀. Tẹ́yìn bá rò bí wá kò sẹ́san, ó ń bọ̀ àrọ́mọdọ́mọ yín máa jẹ́ ń bẹ̀. Ọlọ́run àwọlá gbogbo orí tẹ́ fìyà jẹ pátápátá, gbogbo àwọn ẹni tó ti kú lórí ọ̀rọ̀ yìí, Ọlọ́run àwọlá wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ rẹ̀. Elédùmarè ọba tó láyé àti bọ̀tán gbogbo yín ò ní da tọmọtọmọ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Torí tí mo sọ yìí, àdàbí tó bá yẹ pé kò kàn kálukú lókù, làwọn náà ò ní ṣe àṣẹ. Ìwọ tí ò dọ́dọ̀ ẹ̀ o lè má ṣàṣẹ o. Torí tó wà nílẹ̀ yìí, nǹkan tá a gbọ́dọ̀ máa fojú wò ni. Ẹ jẹ́ sọ àṣírí fún yín. Bàbá Bọ́lá Ahmed Tinubu ní owó, Ọlọ́run kẹ́ wọn, Ọlọ́run gbé wọn sípò ńláńlá, wọ́n wá wá agbára. Kìí ṣe nǹkan kan náà fẹ́ lọ ṣe ń bẹ̀ pé káwọn náà kán lè sọ pé àwọn náà dé bẹ́ẹ̀rì. Ẹ jẹ́ sọ fún yín, kò sí anybody tó lè tún Nàìjíríà ṣe. Àṣírí mo sọ fún yín, mo máa sọ, ìlú tí ó bá ti ẹ wò gbà òun, nígbà tí Ọlọ́run dá èdè rú nílẹ̀ Yorùbá, nígbà tí wọ́n dá wa Yorùbá náà kọ́kọ́ náà ti dá wa, náà ti dá Ádámù.
torí a ti mọ̀ tá a ti gbọ́ tàn ẹ gbọ́ adá látara mọ̀ ni. ìgbà tí wọ́n dá èdè rú nùmùrúzù ẹ gbọ́ ẹ̀mí ìfẹ́ lọ síbẹ̀ yẹn tí wọ́n dá èdè rú tán ló kálukú lọ síbi tó wù tí wọ́n lọ dá dúró. Ó wà nínú ọ̀rọ̀ àwọn ìwé ẹ̀sìn wípé tí èdè àyàn ò bá ti jọra àyàn ìlú náà ò ní tẹ̀síwájú. Èdè àìyedè máa wà ń bẹ̀ ìdí tí Nàìjíríà ò fi lè tẹ̀síwájú nù níwọ̀n ìgbà tí wọ́n kó wa pọ̀ tí èdè wọn ò bára wa mu. Báwo ni ó ṣe fẹ́ tẹ̀síwájú? Ẹ má jẹ́ ká parọ́ fúnra wa. Ìlú tá a wà yìí kò lè work. Mo fi Ọlọ́run ọba Elédùmarè mo fi ń búra sí i kí ẹ gbàdúrà fún Nàìjíríà fún ẹgbẹ̀rún ọdún. Wàláì Nàìjíríà ò lè dúró kò lè dá torí pé kò lè di níṣẹ́ ló máa ya sí i torí pé èdè lásán ló ń dá wàhálà lẹ̀ àti ẹ̀sìn. Níwọ̀n ìgbà tí èdè yín ò ti jọra yín kò sí tẹ̀síwájú fórílẹ̀-èdè náà. Àwọn ìwé mímọ́ ìwé Kùránì àti Báíbù sọ bẹ́ẹ̀. Ẹ gbọ́ orílẹ̀-èdè tí èdè wọn ò bá ti jọra wọn kò kí ń tẹ̀síwájú fún orílẹ̀-èdè náà. Mi ò ní ẹ má bú mi, mi ò ní ẹ má sọ̀rọ̀ sí mi, ẹ gbé kalẹ̀ dáadáa. Ìgbà tí Yíbò bá sọ kédukọ́di ìwọ tó gbọ́ títí ẹ̀ Chidinma àti ìgbà tẹ́lẹ̀ náà sọ títí ẹ̀ Haúsá sọ títí ẹ̀ Fúlàní sọ títí ẹ̀ Bòròró sọ títí ẹ̀ Yorùbá sọ títí ẹ̀ tí wọ́n bá àgírí kankan kò sẹ́ni tó máa àgírí nínú wọn. Nǹkan tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí lẹ́sẹ̀ ni pé wọ́n ṣe ń dààmú wọn bàbá Bọ́lá Ahmed Tinubu pé àwọn fẹ́ padà lọ kò wíìnì kò ṣe gbá nígbà tí èdè ò jọra wọn ni. Tí èdè bá jọra wọn á filẹ̀ ni. Èdè wa ò dọ́gba òun ló fa gbogbo nǹkan tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu rí lẹ́nìí. Ẹ gbọ́ mi yé èdè wa ò rí bákan náà òun ló fa àwọn nǹkan tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ń dojú kọ lẹ́nìí. Ẹ má jẹ́ parọ́ fún yín orílẹ̀-èdè yìí ò lè work. Orílẹ̀-èdè tá a wà yìí kò lè work. Ẹ má jẹ́ ká tẹra wa torí wípé ẹ má jẹ́ ká dara wa láàmú látara tí ò sí tẹ́ bá ló wà. Nǹkan tí ó lè possible tẹ́ ló máa possible. Mo fi Ọlọ́run bá búra kò sí gbogbo tẹ́ ẹ lè ṣe torílẹ̀-èdè yìí lè fi dúró. Ẹ má gbìyànjú ẹ dẹ̀ máa pòfo. Ẹ má gbìyànjú ẹ dẹ̀ máa pòfo bórílẹ̀-èdè yìí ṣe rí nù níwọ̀n ìgbà tí èdè yín ò tí ì jọra yín. Òyìnbó tó fún yín ní èdè ẹyọ kan pé ká lè fi máa ríra yín bá ṣe tó kó English wá. Èdè yẹn fúnra rẹ̀ ń dà nǹkan rú bó ṣe ń da àárín yín rú náà làwọn fi ń rí táwọn ń rí kó jẹ. Orílẹ̀-èdè tó ń yá pọ̀lọpọ̀ orílẹ̀-èdè lówó tẹ́lẹ̀ ó di tí àwọn orílẹ̀-èdè míì ń yá lówó. Orílẹ̀-èdè eléyìí ti wá di pé ó ti wá mẹ́hẹ̀. Ẹ wá wo tó jẹ́ ǹjẹ́ ta ló sọ Nàìjíríà gan-an. Gbogbo àwọn nǹkan yìí mo rí pé àwọn ẹ̀yà àrónú sí a farabalẹ̀ kájọ rò dáadáa pé orílẹ̀-èdè tá a wà yìí kì í ṣe orílẹ̀-èdè gidi. Orílẹ̀-èdè tá a wà yìí kì í ṣe orílẹ̀-èdè tó jẹ́ pé a gbúdọ̀ gbà fún. Agídí náà fi ṣèjọba. Agídí náà fi ṣèjọba Nàìjíríà. Agídí náà fi ṣe òfin lórí àwọn èèyàn. Wọ́n lu agídí yìí wọ́n fi gba power kúrò lọ́wọ́ àwọn lọ́balọ́ba. Wọ́n lu agídí yìí wọ́n fi gba power lọ́wọ́ àwọn ìjòyè. Nàìjíríà tí ó lè work tẹ̀ǹtara yín ó tọ̀rọ̀ ni mo sọ. Ọ̀rọ̀ wíẹ̀sì ọ̀rọ̀ Ọlọ́run ti jẹ́ ká mọ̀ láti lẹ̀ pé orílẹ̀-èdè tí èdè wọn ò bá jọra wọn orílẹ̀-èdè yẹn ò kí ń tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni òdodo ọ̀rọ̀ ni mo sọ. Báwo ló ṣe fẹ́ tẹ̀síwájú?
ọ̀nà wo ló fẹ́ gbà tẹ̀síwájú ẹ sọ fún mi. níwọ̀n ìgbà tí ọ̀rọ̀ Ọlọ́run nígbà tí èdè dàrú jọ́ kínní àná wá tí àwọn èèyàn sá lọ ẹ gbọ́ wọ́n kálukú lọ pẹ̀lú àwọn tí wọ́n jọ gbé èdè ara wọn wọ́n lọ tẹ̀dó síbòmíì látòrí ilẹ̀ tá a wà yìí náà. ọ̀rọ̀ pọ̀ bọ̀ máa jẹ́ kó yé wa pé orílẹ̀-èdè tá a wà kìí ṣe orílẹ̀-èdè tó ṣàǹfààní fún wa torí mo rántí ní 1980 something lọ́hùn tó jẹ́ pé kọ́bọ̀kọ́bọ̀ là ń gbà lọ school àti 50 kọ́bọ̀ nígbà tó tásùkọ là ń gba 50 kọ́bọ̀ pépà ẹ gbọ́ mi 1 naira pépà òótọ́ ọ̀rọ̀ ó lè korò ká bára wa sọ tó ń jẹ́ reality. ìgbà ayé àwọn bàbá wa sọ pé ìlú le náà pariwo ń gbà náà ẹ gbọ́ ìlú le náà pariwo ǹjẹ́ báyìí wá ń kọ́ báyìí ṣélu yẹn ò wá tó wá wọ́ọ̀sì jùgbà náà lọ kó tó di pé Babangida dé ó change owó the coins. nígbà náà lọ́hùn owó mélòó náà lè jí kó Lasso Rock owó mélòó náà lè jí kó 20 naira ní highest money tẹ́ bá fẹ́ yí 1 million kó àbí kẹ́ gbé Ghana must go. nísìnyí wọ́n lè gbé 1 billion sápò torí pé ó ti di odidi tí wọ́n ti ń lo dọ́là sí dọ́là tí wọ́n ń control Nàìjíríà ẹ gbọ́ ni $1,000 lásán sẹ́ẹ̀mọ́ tó jẹ́ ni 1 million naira $1,000 almost 1.3 ni mo fẹ́ kẹ́ ẹ máa mọ̀ $1,000 ẹ̀ mọ́ bó ṣe rí lọ́wọ́ ni gbogbo nǹkan yìí òun mo fẹ́ kí gbogbo wa mọ̀ mo fẹ́ kí gbogbo wa ṣe àkíyèsí lé lórí ẹ má jẹ́ ká tara wa ẹ má jẹ́ ká tara wa rárá nínú ayé ọ̀rọ̀ yìí èsì ọ̀rọ̀ tó jẹ́ pé àkàn máa wò ẹ jẹ́ ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ara ń kan mẹ̀kúnnù ara ń kan ara ọ̀lú ẹ wá kankan ṣe sọ̀rọ̀ ọ̀lú yìí ẹ̀yin ìjọba àtẹ̀yìn tẹ̀tẹ̀ láwọn ìjọba yìí tó jẹ́ pé ẹ lè sòdodo ọ̀rọ̀ ẹ gbọ́ mi yé ẹ lè sọ kíni o ẹ lè sòdodo ọ̀rọ̀ mọ́ tó bá yẹ pé ẹ lè sòdodo ọ̀rọ̀ ni ẹ lè sọ o tó bá yẹ pé ẹ lè sòdodo ọ̀rọ̀ ni ẹ ti sọ látijọ́ yìí ẹ ti sọ kò sí òdodo ọ̀rọ̀ kankan mọ́ torí ẹ̀ la fi ń sọ fún yín látijọ́ yìí pé orílẹ̀-èdè tá a wà yìí kò lè work ẹ jẹ́ sọ fún yín Nàìjíríà ó ti kú kò sẹ́ni tó lè rí ṣe Nàìjíríà ti di nǹkan tó jẹ́ pé ó ti mẹ́hẹ Nàìjíríà ti di nǹkan tó jẹ́ pé ó ti di aṣọ tó ti gbó tó ti ń ya tí ò ṣe gán mọ́ Nàìjíríà kò sí àtúnṣe kankan tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ mọ́ o ẹ jẹ́ ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ tó jẹ́ pé ó ń dùn èmi fún ara mi ni ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí débi tó yẹ kó dé ẹ bá mi share mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ bá mi share débi tó bá yẹ kó lọ ẹ bá mi share fún gbogbo àwọn èèyàn pátápátá ẹ bá mi share ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò mi ẹ bá mi share kì í ṣeré o torí wípé Ọlọ́run ọba lọba tó láyé tó lo gbogbo tó dẹ̀ ń so gbogbo àbí kí Ọlọ́run ọba náà kó ṣàánú fún wa ẹ wò ó ẹ jọ̀ọ́ kí ló kù tá a fẹ́ ṣe ìgbésẹ̀ wo la fẹ́ gbé lórílẹ̀‐èdè tá a wà yìí irú orílẹ̀‐èdè wo gangan la kọjú gan sí irú orílẹ̀‐èdè wo la wà ẹ̀yin tẹ́ bá ní ìmọ̀ràn ẹ lè pè wọlé ẹ lè jẹ́ ká jọ sọ̀rọ̀ lé lórí ǹjẹ́ sórílẹ̀‐èdè la wà yìí ṣá ǹjẹ́ ṣé bó ṣe kó ṣe rí leléyìí ǹjẹ́ báwo la ṣe dojú kọ ǹjẹ́ ṣé irú nǹkan tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí ṣé bó ṣe kó máa lọ nìyẹn. mo kí Mr. Taofeek mo kí lọ́pọ̀lọpọ̀
ṣe rí ọ̀rọ̀ tá à ń sọ yìí àbí kí Ọlọ́run ọba tó láyé kó gbà wá lọ́wọ́ oríṣiríṣi ní tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí. wàhálà fìtínà ló ṣẹlẹ̀ káàkiri ní orílẹ̀‐èdè tá a wà yìí. àtijọ́ àti mú ó dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. àwa wí aṣọ àbí kó yẹ pé ìjà nìkan ni kán máa fi sọ pé bóyá àbí kankan kẹ ẹ máa búyàn ẹ gbọ́ mi yé kẹ ẹ máa sọ̀rọ̀ sọ́pọ̀lọpọ̀ èèyàn tí ó dẹ̀ ẹ kó rí bẹ́ẹ̀. àwọn nǹkan yìí táwa ń sọ yìí ọ̀rọ̀ tó jẹ́ kó ṣe pàtàkì ni torí ẹ̀ láti máa ń bẹ gbogbo yín káàkiri pé ẹ fún wa ní support ẹ support wa lórí ètò wa ẹ support wa lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ láti lè máa tẹ̀síwájú nínú ìrìn àjò tí a gbé dání. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká bára wa lo ìfẹ́. ìfẹ́ ló ṣe kókó. tí a bá bára wa lo ìfẹ́ ẹ rí i pé ibi tá à ń lọ Wàláà àbí ká débẹ̀. ó tọ̀rọ̀ ni mo sọ o ibi tá à ń lọ àbí ká débẹ̀ o tí ò sí àní kankan. ẹ gbọ́ mi yé kí Ọlọ́run ọba kó wá ṣàánú fún wa lórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ gbogbo tó ń ṣẹlẹ̀ pátápátá. ǹjẹ́ báwo ni láì ṣe rí lọ́dọ̀ tiyín? ǹjẹ́ báwo ni gbogbo nǹkan ṣe rí lọ́dọ̀ yín? ẹ jẹ́ ká jọ sọ. torí ẹ̀ adákẹ́ a sọ̀rọ̀ àwọn ò pé ó ti mọ́ wa lára kò sí tí wọ́n fẹ́ ṣe. àwọn ìjọba dẹ̀ ò pé kò sí tí wọ́n fẹ́ ṣe a máa fìbọn pa wọ́n náà ni tí wọ́n bá sọ̀rọ̀ síta. torí àwa tá a sọ̀rọ̀ yìí à ń sọ òótọ́ ọ̀rọ̀ ni bọ̀ a mọ̀ pé bẹ́ẹ̀ náà là ń gba threatening à ń gba ọ̀pọ̀lọpọ̀ threatening láì rí pé bóyá à ń gbowó àgbó kankan àgbà kankan. torí àwọn nǹkan yìí òun la fi sọ fún wa pé ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kí a lè tẹ̀síwájú nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. ọ̀rọ̀ yìí tá à ń sọ yìí ẹ má jẹ́ ká jọ wò lásán. ẹ má jẹ́ ká kàn dákẹ́ ká máa wòran. ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká ṣe kí ni o ẹ má jẹ́ ká dákẹ́ ká máa wòran lé lórí. torí ẹ̀ Ọlọ́run ọba lọba tó lọ́lá tó sọlá. Ọlọ́run ọba lọba tó lo ohun gbogbo tó dẹ̀ ń ṣe ohun gbogbo àbí kọ́lọ́run ọba náà kó ṣàánú wa. torí ọ̀pọ̀lọpọ̀ ìyà tí mẹ̀kúnnù ń jẹ ó lágbára púpọ̀ àbí kọ́lọ́run ọba kó ṣàánú wa lórí ẹ̀. ẹ jọ̀ọ́ torí àwọn nǹkan yìí la ṣe ń sọ fún wa orílẹ̀-èdè tá a wà yìí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ àti nígbà gbogbo tí gbogbo wa fọwọ́sowọ́pọ̀ torí ibi tá à ń bá lọ yìí lágbára. ìwọ tí ò bá kàn ìwọ ló lè sọ pé àkókò ẹ o ò sí ẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ nínú Nàìjíríà rárá. gbogbo àwọn èèyàn ló ń pariwo ibù gbogbo àwọn ẹni tó tẹ̀ka fún Bọ́lá Ahmed Tinubu gbogbo wọn ló ń pariwo nísìn. ìlú ti wá le débi pé ó ti wá lágbára débi pé kí la fẹ́ sọ lé lórí. àbí kọ́lọ́run ọba kó gbà wá o àbí kí Ọlọ́run ọba kó ṣàánú fún wa lé lórí. torí oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ ó ń jẹ́ nǹkan ìbànújẹ́ fọ́pọ̀lọpọ̀ wa. gbogbo tó ń ṣẹlẹ̀ yìí kìí ṣe àdùn àbí ìdùnmọ́ ti wá ní. ẹ jọ̀ọ́ mo wá rọ gbogbo wa káàkiri gbogbo àgbáláyé mo ń rọ̀ wá ní gbogbo ibikíbi tá a bá wà mo ń fi àsìkò yìí rọ̀ wá wípé ẹ jọ̀ọ́ ṣé bá a ṣe máa bá lọ leléyìí o. ní tí wọ́n bá rí sí i lórí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí mo fẹ́ kó o sọ. ẹ gbọ́ ní tó bá rí sí i tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ Nàìjíríà mo fẹ́ kó o sọ. ẹ pè wọlé. ọ̀rọ̀ tá à ń sọ yìí kìí ṣe èmi nìkan ló kàn gbogbo wa pátápátá ló jọ kàn. nǹkan tó kàn mí ló kàn ìwọ náà.
tí wò bá sí Nàìjíríà wọ́n ti kó lẹ́bí nílé. Gbogbo àwọn tá à ń sọ yìí kìí ṣe torí kankan, torí ọjọ́ ọ̀la ni, torí ẹ̀ la ṣe ń pariwo fún gbogbo wa pátápátá káàkiri, torí ẹ̀ la ṣe ń pè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àbí k'Ọlọ́run Ọba kó ṣàánú fún wa. Ọ̀rọ̀ yìí tí mò ń sọ yìí ó lágbára. Ìlú wa rí mẹ́ẹ̀mẹ́, àwọn èèyàn kò lè lọ sóko, wọn lè lọ sódò láti rí i pé wọ́n dáko mọ́. Gbogbo àwọn nǹkan yìí wọ́n ṣẹlẹ̀ débi pé àwọn Fúlàní ń gbé nípa. Ìgbà tí bàbá mi Sunday ọmọ Adéyẹmọ ṣe lóun fẹ́ wálé láti wá gbèjà àwọn ọmọ ìyá wa, wèrè Fúlàní kan máa jáde, ó sọ voice note síta, ó lóun ò kí ń ṣe Yorùbá ọ̀dẹ̀, àbí ó lóun Yorùbá agbọ́njú ẹ lọ. Gbogbo tó ń sọ yẹn ojú ẹ máa tó já. Orílẹ̀-èdè Yorùbá ń bọ̀ wá sí ìmúṣẹ nínú àkọsílẹ̀. Orílẹ̀-èdè Yorùbá yìí máa rú gbogbo àgbáláyé. Ẹ lọ dé, ẹ lọ kọ́lẹ̀. Orílẹ̀-èdè Yorùbá máa jẹ́ kan gbòógì tí ìgbádùn máa fi máa wà ní gbogbo àgbáláyé. Tí wọn ò bá ti débẹ̀, tí wọn ò bá ti wá gba àṣẹ, orílẹ̀-èdè mi ò ní gbádùn. Bẹ́ẹ̀ ni, eléyìí sí ọ̀rọ̀ àní-àní, eléyìí èso ọ̀rọ̀ wọn ní pé àṣẹ Elédùmarè ni. Bẹ́ẹ̀ ni, bí ó dẹ̀ ṣe rí nù, ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Ẹ gbọ́ mi yé? Bí ó ṣe rí nìyẹn, ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Kí ẹ jẹ́ ká jọ ṣe, kí ẹ jẹ́ ká jọ sọ. Orílẹ̀-èdè tá a wà ó jẹ́ orílẹ̀-èdè tó wà àfẹ́tì ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Orílẹ̀-èdè yìí ó ń gbomi lójú ẹni. Orílẹ̀-èdè yìí ó kó fàsẹ́yìn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Èyí iṣẹ́ ò sí. Mo sọ ọ̀rọ̀ ní gbogbo ìgbà, mo pe àwọn ìjọba lára nǹkan tó orílẹ̀-èdè lè fi dá. Wọ́n gbégbèsè òní wípé tẹ́ bá fẹ́ kí orílẹ̀-èdè dá, ẹ kọ́kọ́ yọ ọ̀rọ̀ ẹ̀sìn kúrò. Chọ́ọ̀chì tó pọ̀ jù ẹ jẹ́ kó máa jẹ́ chọ́ọ̀chì kan ní agbègbè kan. Káwọn èèyàn máa wọ mọ́tò lọ síbi tí chọ́ọ̀chì bá wà. Mọ́ọ̀sì kan ní agbègbè kan kó jẹ́ mọ́ọ̀sì ńlá, káwọn èèyàn máa lọ síbẹ̀. Gbogbo chọ́ọ̀chì tó wá kù kí wọ́n sọ di ilé iṣẹ́. Tí wọ́n bá sọ chọ́ọ̀chì di ilé iṣẹ́, tí wọ́n sọ àwọn mọ́ọ̀sì yòókù náà di ilé iṣẹ́, mo fi Ọlọ́run ọba tó dá mi búra sí, kò ní sẹ́ni tó máa sunkún, kò ní sẹ́ni tó máa pariwo ebi. Torí wípé tẹ́ bá lọ sí abroad, tẹ́ kàn tẹ fóònù pé I need job, ẹ máa ti rí 10 company tó ti máa request fún ẹ, tó ti máa gba reply pé wọ́n need ẹ. Torí pé iṣẹ́ pọ̀ ju èèyàn lọ. Òun ló bà ayé Nàìjíríà jẹ́. Ẹ wá sọ chọ́ọ̀chì di ilé iṣẹ́. Àwọn ìyàwó àwọn passport wá sọ wọ́n di ẹni tá a mú sábẹ́. Wọ́n ní respect fọkọ lé mọ́. Àwọn ìyàwó òun làwọn àfáà náà mú sábẹ́. Ẹ gbọ́, tó di pé wọ́n ní respect nílé mọ́. Ibi tó yẹ kí àwọn àfáà míì wà kan wà lẹ́nu iṣẹ́, wọ́n lè wà lẹ́nu iṣẹ́. Ìgbà tí ò ṣiṣẹ́, tíṣẹ́ bá wà tí wọ́n ń gba sálárì ni, ǹjẹ́ ṣé gbogbo ò ní dáa? Bọ̀ ọ̀rọ̀ tèmi wọ́n ní kò ní làákàì, wọ́n ní mi ìsọ̀rọ̀ ọlọ́pọlọ. Ẹ jẹ́ n sọ fún yín, tíṣẹ́ bá pọ̀ kò sí tí wọ́n lè pe owó ilé yín tẹ̀ ní san. Bí wọ́n lè máa sanwó omi ẹ̀ san, bí wọ́n lè máa sanwó náà ẹ̀ san. Ìgbà tí ò ṣiṣẹ́, ilé iṣẹ́ oríṣiríṣi tó yẹ kẹ́ ẹ pèsè ẹ̀ lè ṣe, ẹnìkan máa dá ṣọ́ọ̀ṣì lẹ̀ lọ. Àìronú pọ̀ fẹ́yìn ìjọba, ìmọ̀tara ẹni nìkan ló ṣe yín. Òun ló fa tó jẹ́ pé tàkó yín nìkan lẹ̀ ń rán. Ọ̀rọ̀ tèmi wá ń sọ, mo mọ̀ pé mò ń jẹ̀bi níwájú yín, ó ń bí yín nínú, ṣùgbọ́n mò ń ṣí yín létí ni.
kò yẹ kó bí yín nínú torí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ ẹni bá taba ló máa túbẹ̀ sí ẹ bá jẹ́ ó bí yín nù kẹ́ ẹ ṣàtúnṣe lèmi ń sọ lórí ẹ̀ ẹ rò ó kí ṣe torí ọjọ́ èní torí ọjọ́ ọ̀la ni ẹ farabalẹ̀ kẹ́ ẹ rò ó dáadáa ọ̀rọ̀ tí mo sọ ẹ lọ reduce church kẹ́ ẹ reduce mosques tẹ bá fẹ́ kó orílẹ̀-èdè dáa kí ẹ yọ ọ̀rọ̀ ẹ̀sìn kúrò níwọ̀nba ẹ wò ó mo mọ̀ pé àwọn àfáà máa bú mi ẹ̀yin pásítọ̀ máa bú mi torí mo ti ń sọ tí orílẹ̀-èdè bá fẹ́ dáa ẹ máa kọ́ gbẹ́rọ ẹ̀sìn sápá kan náà ẹ wàá bíùdì complaint tó pọ̀ ju èèyàn lọ ẹ gbọ́ débi pé àwọn nǹkan máa ṣe lálẹ́ tí àwọn tó bá látàbúrọ̀dù gan máa ríṣẹ́ a nídìí èèyàn láti ṣiṣẹ́ àwọn ìgbèríko tẹ́ ń tà fáwọn ọmọ Ìgbò tó bá yẹ pé àbí ẹ̀ ń tà káàkiri tẹ́ bá yẹ pé company lẹ́ fi ń bíùdì kiri ẹ̀yin náà wá ṣe bí àwọn Canada tẹ́ wá bíùdì lẹ́sẹ̀gbẹ́ àwọn state ẹgbà kínní o ẹ̀yin náà wá gba ẹgbà visa Nàìjíríà ti sílẹ̀ bọ̀ kò ṣeé ṣe mọ́ Nàìjíríà ti collapse Nàìjíríà ti di òbu Nàìjíríà ò sínú country tí wọ́n lè sọ pé bóyá kínní mọ́ zero ni lájọ àgbáyé lẹ́ni owó Nàìjíríà ti mẹ́hẹ̀ lájọ àgbáyé lẹ́ni ẹ sọ country tó wù ẹ́ tó ń kú ọ àjọ àgbáyé ti lẹ́ni Nàìjíríà ti wá di down Nàìjíríà a kàn ń lo orúkọ àwa máa gapá àwa máa ṣí agbádá àwa máa rò bí bóyá kankan ni ẹ ronú ẹ̀yin ìjọba wa ẹ rántí pé àwa la fún yín lówó àwa la sọ yín dolówó ni tálíkà ló sọ yín dolówó ló sọ yín dolọ́là ẹ béèrè lọ́wọ́ mi pé báwo ló ṣe jẹ́ tàbí sọ wọ́n dolówó gbogbo àwọn nǹkan tí wọ́n ń produce àwa la ní gbogbo tí wọ́n kó àtẹ̀pọ̀dé àti gbáàwo tí wọ́n ń produce jáde àwa la ní ẹ jọ̀ọ́ nígbà tó jẹ́ pé àwa la ní àwa àwọn ló tún rà àwa náà là ń rà o owó ilẹ̀ yìí ń ṣe lápapọ̀ tẹ̀bí ń kó sápò ara yín o wọ́n fi owó àbúsàbú lálejò ẹ gbọ́ wọ́n ṣe àbísàbú lálejò mọ́ bẹ́ẹ̀ wọ́n fi sàbú lálejò ni wọ́n tún wá ń gba owó wa àwọn wá ń dolówó gbogbo tí wọ́n bá make àwọn ń dọlọ́là tó bá jàjà bọ́ sípò kan kò kàn wọ́n pẹ̀lú ibi tí wọ́n ti ń bọ̀ mọ́ gbogbo àwọn nǹkan yìí ló jẹ́ àṣírí tí mo fẹ́ kẹ́ ẹ máa mọ̀ nínú àwọn ọ̀rọ̀ yìí tí ò kí ń ṣe eré rárá tí ò kí ń ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé àwa máa sọ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí mọ́ bó ṣe rí nìyẹn ẹ gbọ́ bó ṣe rí nìyẹn mo ṣe sọ yìí àfi kí Ọlọ́run ọba Lédùmarè kó ṣàánú wa kó gbà wá sílẹ̀ torí wípé ọ̀rọ̀ tẹ́mi ń sọ yìí kìí ṣe pé àwọn olówó ìlú lówó tí a bá ra kankan mọ́ tá a rèpo mọ́ tá a ra oúnjẹ mọ́ wọ́n á mọ̀ bí tára wọn kù sí tó bá yẹ pé a ti lè produce nǹkan wa fúnra wa àwọn kan pariwo ń gbà kankan ẹ lọ wá kó sáàkì ẹ máa gbin òdùkú sínú ẹ gbin iṣu sínú àpò sáàkì sínú kọ́ńpáàdì yín ẹ gbin ata sínú ẹ kó dẹ̀ kẹ́ máa bomi sí òjòrò ó máa wù ẹ máa ká nǹkan yín gbogbo nǹkan yìí ẹ jẹ́ ká ṣe bọ́tẹ́ bá rí nǹkan ọ̀rọ̀ kankan níbì kan lẹ́nìí àwọn ìjọba gbà lọ́wọ́ yín pẹ̀lú owó agbára gbọ́n ṣe fáwọn lọ́balọ́ba tá a ṣe òfin sí lẹ́nu wọn mọ́ gbogbo àwọn nǹkan yìí làwọn fi pè yín ṣàkíyèsí torí pé kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú ayé mo tún wọlé lẹ́ẹ̀kan sí mo rọ̀ ẹ̀yin bàbá wa mo rọ̀ ẹ̀yin màmá wa ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin brothers mi ẹ̀yin aunties mi ẹ̀yin sisters mi mo pè yín ẹ lè ní nǹkan méjì tẹ́ bá fẹ́ bá wa sọ àbí àwọn àṣírí kọ̀ọ̀kan tẹ́ fẹ́ fún wa àbí ẹ fẹ́ support wa fún program tá a máa ń ṣe ni ẹ jẹ́ ẹ pè wá sórí nọ́mbà yìí 082 83 89
25 58 082 83 89 25 58. ẹ lè pè wá fún àwọn nǹkan tí ẹ bá fẹ́ ká gbé síta àbí bóyá ẹ fẹ́ support wa lórí àwọn nǹkan tá a fẹ́ set tí ẹ bá nífẹ̀ẹ́ sí wa lórí àwọn system tá a fẹ́ rà tá a fẹ́ máa lò àbí lórí studio tá a fẹ́ set. ẹ jọ̀ọ́ ẹ lè pè wá sórí, ẹ lè pè wá WhatsApp ní àbí kẹ́ text wa. ẹ ṣé púpọ̀ lọ́pọ̀lọpọ̀. àbí ìwọ tó bá fẹ́ polówó ọjà tó ní ìpolówó ọjà láti polówó, ẹ kàn sí wa, a máa bá yín polówó ọjà yín bó ṣe ká ṣe polówó. bẹ́ẹ̀ ni tẹ́ bá ti pè wá a máa sọ̀rọ̀ nǹkan tẹ́ bá fẹ́ ká ṣe fún yín lé lórí tí a lè máa polówó ọjà yín lórí program wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. ẹ dẹ̀ rí bí ó sì máa lọ tí gbogbo àwọn èèyàn dẹ̀ máa mọ̀ káàkiri. gbogbo tẹ́ bá fẹ́ látàrẹ̀ Ọlọ́run baba láàánú a máa wà pẹ̀lú yín. ẹ ṣé púpọ̀. so a máa fi àdàgbé ètò yìí a fi rọ̀ síbì kan lálẹ́ yìí. bẹ́ẹ̀ ni a tún pàdé pẹ̀lú ògo Ọlọ́run tèdùmàrè ní òwúrọ̀ ọ̀la. Ọlọ́run ọba tó láyé tó lohun gbogbo tó dẹ̀ so gbogbo. bẹ́ẹ̀ ni a máa wà pẹ̀lú gbogbo wa. Ọlọ́run ọba ṣàánú fún wa gẹ́gẹ́ bí mo ṣe wílẹ̀ kan mo ní ẹ lè pè wá 082 83 89 25 58 òdo ẹ̀jọ òdo ẹ̀jọ ẹ̀ta ẹ̀jọ ẹ̀sán. ẹ gbọ́ mi èjì àrún àrún ẹ̀jọ that's 082 89 àbí 83 89 25 58. akíyín lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba tó láyé tó lohun gbogbo tó dẹ̀ ṣe ohun gbogbo á wà pẹ̀lú gbogbo wa. Ọlọ́run á dẹ̀ gbàdúrà wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. à ń fi eléyìí dágbére fún gbogbo wa. torí mo ní tẹ́ bá fẹ́ polówó ẹ lè pè wá nígbà tó bá wù yín àbẹ́ ní nǹkan méjì tẹ́ fẹ́ bá wa sọ àbí information kan àbẹ́ fẹ́ support wa ni àbẹ́ fẹ́ ràn wá lọ́wọ́ lórí ètò wa ni. á dúpẹ́ lọ́wọ́ yín. a ti fi àwọn details wa ẹ dẹ̀ follow wa ní YouTube wa náà. ẹ ṣé púpọ̀. ó dàbọ̀.